menstrual problem fóbìnrin. Tóbìnrin bá ní problem pẹ̀lú nǹkan oṣù ẹ̀, gbogbo àwọn oríṣiríṣi wàhálà àìsàn tí wọ́n ń da obìnrin láàmú látara nǹkan oṣù, àti fún obìnrin tó bá fẹ́ ṣe kíni o, tó ń bẹ Ọlọ́run ọmọ, àti fún àrùn jẹ̀díjẹ̀dí tí wọ́n ń da obìnrin láàmú tí kì í fẹ́ kí obìnrin, tí ò ní jẹ́ kí obìnrin rí oyún ní, tí kì í fẹ́ káwọn obìnrin conceive. Nǹkan mẹ́ta ló papọ̀ síbí: menstrual disorder and how to conceive, àti dysentery, dysentery kọ́ la pè ní jẹ̀díjẹ̀dí fún àwọn obìnrin tó ń bẹ lọ́wọ́n ọmọ. Ẹ gbìyànjú kẹ́ bá mi gẹ́tì káràndáfì, múrù, àlùbọ́sà funfun, abèrè. Ẹ gún gbogbo nǹkan wọ̀nyí papọ̀ lẹ́ẹ̀kan náà, ẹ kó sínú ike kan, ẹ da omi ọsàn wẹ́wẹ́ original lé lórí, kí irú obìnrin náà kó máa mu gáàsì kan láàárọ̀, gáàsì kan lọ́sàn-án, gáàsì kan lálẹ́, àbí kó máa mu gáàsì kan láàárọ̀, gáàsì kan lálẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run, yóò fi yún ṣonú, yóò fẹ̀yìn gbọ́mọ pọ̀n. So ẹni tó bá dẹ̀ ní ìpèníjà lórí àwọn ìṣòro látara menstruation ni, kò wá dáadáa ni, ó dúdú ni, ó dọ̀tí ni, kóun náà máa lò ó. Àtàwọn tí ẹ̀yìn máa ń ro, tí jẹ̀díjẹ̀dí ń dà láàmú, káwọn náà máa lò ó, especially àwọn obìnrin. So àdúrà wa gbà. Fún gbogbo ẹni tó bá ní ìbéèrè, kó WhatsApp wa lórí +27 61 295 6389. Gbogbo àwa tá bá dẹ̀ fẹ́ wá sí ọ́fíìsì wa tá wà ní South Africa, ẹ wá sí 293 Madiba Street, Pretoria Central, Pretoria, South Africa. So a wà lórí Instagram, a wà lórí YouTube, a wà lórí Facebook. So by Sheikh Afagba National Apps under the Global Dahiratu Dhikrlahi Islamic Organization. So ẹ check wa online. So for any kind of àìsàn, sickness, spiritual problem, ó lọ́wọ́ nú ni, ó lẹ́sẹ̀ nú ni, ayé ń dà láàmú ni, ó wà lórí àìsàn tó ọlọ́jọ́ pípẹ́ ni, ẹ contact wa. Pẹ̀lú ògo Ọlọ́run, àwa ò kí ń fìtọ́ fọ̀gbẹ́ o. Ọlọ́run á fi gbogbo wa mọ̀nà. Àdúrà wa gba inshallah rahman. Ẹ share program yìí káwọn èèyàn lè jẹ àǹfààní ẹ̀, especially fáwọn obìnrin tí wọ́n ń bẹ lọ́wọ́n ọmọ. Àdúrà wa gba inshallah rahman. Massalamu wa ila liqa'i. And fún gbogbo ara fẹ́ ṣe ìtọrẹ àánú fáwọn ọmọ aláìní, account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Massalamu wa ila liqa'i.